ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀ ọmọ Yorùbá ó ti ṣẹlẹ̀ wọ́n ti pè mí fún omi ti fẹ́ ya wọ́n ní kàkà pé kó má jẹ ṣèṣì àbísàwádàánù kò wá sí yẹn nìkan o ọmọ Yorùbá wọ́n ti fún wa wọ́n ti ránṣẹ́ sí wa láti presidency wọ́n ti fún wa nísì àwọn àgbààgbà Yorùbá ti dìde ẹ ti wo ẹ̀yin tẹ́ wo fídíò tí mo ṣe last fídíò yẹn ti dá àkọ́ tó pọ̀ sílẹ̀ ọ̀dà àwọn ọ̀pọ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣé àmọ́wárò tó wà ní sọ àbọ̀lọ̀ sọ àjá ní sòtọ́ inú wa dùn pé àwọn bàbá wa wọ́n dúró tán ó tó dá o àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n náwọn fi wá lọ́kàn balẹ̀ àbẹ́ẹ̀ni wọ́n ní àwọn fẹ́ jẹ́ ká mọ̀ pé àwọn wà pẹ̀lú wa kọ̀nfàmù nìyẹn tí wọ́n nìyẹn o ní kí sọ̀kan ta gbọ́ ní presidency o àwọn àgbààgbà Yorùbá wọ́n ní ká má dára wa láàmú ṣe gbọ́ wọ́n náwọn tó ń rojọ́ ká fún wọn lẹ́kọ̀ọ́ máa rojọ́ káàkiri wọ́n náwọn tó ń bá gbòwó jẹ́ káàkiri ká fún wọn lẹ́kọ̀ọ́ máa bà wọn lórúkọ jẹ́ lọ wọ́n ní a ò mọ̀ pé ojúlówó tó yónú ìdodo ìdájára kọ̀nfà wọ́n ní president tí máa jẹ́ tí sọ ìtàwọn presidency àwọn bàbá wa sọ wípé nílẹ̀ tó mọ́lẹ̀ níyì wọ́n ní kàkà kíkú má jẹ ṣèṣe àṣàwádàánù kàkà kó máa dé ẹ̀mọ́ má jẹ́ àyà ní general leader pé torí pé àwọn ò lè lajú àwọn sílẹ̀ kí ohun tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ kó tún ṣẹlẹ̀ ìgé àwọn ò lè lajú àwọn lẹ̀ káwọn fúlàní lásánlásán fúlàní lásánlásán ìkejì ajá ọmọ màálù kó máa pa wá wọ́n láwọn tó fẹ́ yan ẹni tó máa jẹ́ olórí local security wọ́n láwọn náà ò ponú ọ̀nà orí wọn ò dàrú wọ́n ní wọ́n mọ̀ ọ́ tó ń ṣe ó lẹ̀ ní kan tó máa wù wọ́n ní a lọ fi ọkàn wa balẹ̀ àwọn ọmọ Yorùbá tá à ń pariwo ká lọ fọkàn balẹ̀ ni wọ́n sọ àpariwo lásán àtẹ̀lẹ́pariwo lásán Ìgbòho tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ àwọn bàbá wa sọ wípé àfi tí gbogbo àwọn pátápátá ò bá sí láyé mọ́ kò dẹ̀ ṣeéṣe o ṣé bàbá wa ò ní ìṣàá sọ̀rọ̀ àníwọ̀n rọ̀rọ̀ sọ bàbá wa Aláàfin ṣé wọ́n sọ̀rọ̀ àánọ̀rọ̀ rọ̀ sọ bàbá wa ọba Olúgbọ́n Àwùjalẹ̀ Aláké ọba olóòwú mi sọ pé olúwo ọba olóòwú Abẹ́òkúta akẹ́ ọ̀bàdàgbè ọba akẹ́lóyílé wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtọ́lóòkúta náà àwọn èèyàn sọ̀rọ̀ àkókò wọn rọ̀rọ̀ sọ wọ́n náà wà láńdá wa láàmú mi ì tí ì sọ tí a gbọ́ láti presidency o mi ì tí ì sọ yẹn wọ́n náà wà láńdá wa láàmú wọ́n ní ojú ló mọ ohun tó yónú ìdodo lè jáde ara wọ́n náà lọ fọ́kàn wá balẹ̀ wọ́n ní Ìgbòho lọ máa gbé fún kọ̀nfàmù nìyẹn Ìgbòho dẹ̀ ló ní gbogbo àwọn fẹ́ kọ́ gbé fún ó di dandan wọ́n ní torí pé àwọn ò fẹ́ jẹ́ kíkàn burúkú balẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n ní nǹkan tó máa dá ogun abẹ́lé sílẹ̀ àwọn ò fẹ́ mọ́ àfẹ́ ogun abẹ́lé lọ́wọ́ torí tó bá gbé fólóyè Sunday Ìgbòho ègbè kò sí ohun tá a fẹ́ sí bẹ́ẹ̀ni ṣùgbọ́n ìtàn burúkú ló máa jẹ́ nílẹ̀ Yorùbá ìtàn burúkú ni o kò yé ìtàn burúkú ló máa jẹ́ bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ ogun ni wọ́n ti jà tí wọ́n ti ṣẹ́gun bẹ́ẹ̀ni dáadáa kò sógun tó jà tí ó ṣẹ́gun kò dẹ̀ sí kò sógun tí wọ́n jà tí wọ́n padà dúpẹ́ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ni sọ pé kọ́ wá jagun lásìkò yìí ṣùgbọ́n ohun tó lọ́wọ́ fún wọn yẹn kọ́ wá fi dáàbò bo gbogbo lẹ́yìn nǹkan tá a fẹ́ nìyẹn àfẹ́ni tó jẹ́ pé owó ló ìjọba Yorùbá ló ṣe pa wá kò wíwò tí ẹ rò pé ó máa ṣe o ọ̀nà agbára
tí wọ́n sọ wọ́n pé Yorùbá làwọn àbí Yorùbá ni wọ́n bọ́ wa ní ilé ọmọ Yorùbá ni wọ́n bọ́ wa ní torí tó bá gbé ọmọ Yorùbá wọn á ní ìfẹ́ ọmọ Yorùbá. dandan nìyẹn náà ọ̀tọ̀ ni náà ẹ ká lọ́tọ̀ fún wa. ó dàbí ìgbà tó bá dé kí Fúlàní ó dàbí nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara State tí wọ́n ní kí Fúlàní ní etí àlà tọ́jú kó wá pùtẹ́kì àwọn táwọn Fúlàní ẹgbẹ́ ẹ̀ ń pa ní Kwara State. abẹ́rẹ́ ẹ̀ka ló gbé. ló tó padà ṣẹlẹ̀ ká jókòó dáadáa tó tó gbé díẹ̀. tí wọ́n ní kí tí olórí burúkú kí lórúkọ mu àlè yìí Malami àtàwọn tí wọ́n jọ ń ṣe terrorism rẹ̀ tó ń ṣàtìlẹ́yìn fáwọn méjì àwọn fa ọmọ Yorùbá tó ń ṣe oríṣiríṣi tó bá ti gbé lọ sí kóòtù a tún dúró tì wọ́n. a tó tì wọ́n ní o. a tún support àwọn èèyàn ẹ̀ pa àwọn èèyàn. wọ́n pa àwọn èèyàn wa tó ẹ̀ kó rí bẹ́ẹ̀. a sì ní alágbára ilẹ̀ Yorùbá. Sunday sì wà lẹ́sàárì. abẹ́rẹ́ mọ alágbára tó wà lẹ̀ Yorùbá ni. àwọn pọ̀ gan ni. mọ iye àwọn tó ń bá olóyè Sunday Igboho forí gbá yìí. bá Igboho forí gbá yìí Fúlàní lè wà lógbó wọ́n pa àwọn èèyàn wọ́n pa àwọn àgbẹ̀. lọ. mo sì lè ka ibi 5 tí olóyè Sunday Igboho ti gba àwọn èèyàn lẹ̀ lọ́wọ́ Fúlàní ìfẹ́ àwọn. aláàkọ́ màá kọ́ sọ pé gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni olóyè Igboho gbà wá lẹ̀. bẹ́ẹ̀ni náà ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni. asọ́gbọ̀kọ́ gbogbo àfojú wa rí ń dárí ni o ìtọ́ ìjọdún wọn. mò ń padà bọ̀ ń bẹ̀ yẹn ẹ jẹ́ ká sáré yan ọ̀rọ̀ ẹlẹ́kejì náà ẹ jẹ́ sáré yan bọ̀ká tó yan ẹ jẹ́ sáré dé òkè ọ̀hún. Olúsadé ní pẹran abawọ tọlẹ̀tọlẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹlẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbogbo ayé bá gbóná lalala bí iná ajẹrin táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yọ̀ tá rẹ ló kọ lọ́wọ́. ẹ káàbọ̀ padà ènìyàn wa nọ́mbà bàbá Máyégún nìyẹn ọmọ Yorùbá níbi tí láyé dé sìn ìwọ tó bá dira ikú pa ẹ́. ikú pa ni o. tó bá dira ikú pa ẹ́. bẹ́ẹ̀ni. nọ́mbà bàbá Máyégún nìyẹn o fẹ́ dọmọkùnrin o fẹ́ rúra ẹ o fẹ́ ṣe gbá o fẹ́ ṣàwo nọ́mbà wọn ni wọ́n ti pè é lọ́kàn sí wọn bí mi ti babaláwo babaláwo láti jọ tí wọ́n ti ń fa àwọn òyìnbó jẹun àwọn ohun òfò níwájú mi bẹ́ẹ̀ni kò jẹ́ ẹ̀fọ́ àgbọ̀nkàn nọ́mbà wọn o fẹ́ rúbọ o fẹ́ tẹfá o fẹ́ fìdí ẹgbẹ́ múlẹ̀ ẹni tí bá jọmọ́rọ̀ ìṣòṣe òrìṣẹ́ ṣe olórí ọkọ o fẹ́ gbà owó ìgbélú anything ẹ pè nọ́mbà Máyégún òun now ẹ jẹ́ padà síbi tí a ti ń bọ̀ padà. so ọ̀rọ̀ tá à ń sọ lọ mo ní mo fẹ́ sọ nǹkan táwọn presidency sọ kí n tó padà sí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ tẹ́lẹ̀. àwọn presidency wọ́n ní ká fọkàn wa balẹ̀ àwọn mẹ́rin táwọn fẹ́ mú wọn dárúkọ èèyàn wọ́n ti mọ̀ á wọ́n náà mẹ́rin táwọn fẹ́ mú. bẹ́ẹ̀ni. àbáyọ̀ kó yà wà lẹ́nu. bẹ́ẹ̀ni o. mò ń sọ̀rọ̀ yìí tó lọ́pọ̀lọpọ̀ èèyàn inú ń bí wọn gan ní parọ́ fún mi ìjà ẹ gan ó jọ́dọ̀ àwọn presidency wọ́n gbọ́ láwọn náà fi já wọn. wọ́n ní ṣé àwọn tí àwọn ń wò tí ODIG Deputy Inspector General of Police number 2 citizen number 2 citizen ọlọ́pàá gbogbo Nàìjíríà káàmàtà wá fún yàn láwọ́ọ̀dù mọ̀ pàwọ́ọ̀dù tó fún yẹn bàbá ẹ̀ ló fún o.
kó máa rókè ní everybody wa. bẹ́ẹ̀ ni o. ìwọ tó bá ń ta ni bàbá ẹ̀ lọ máa tọ́nà káàkiri kó máa wá bàbá ẹ̀ kiri. so ẹ̀yin èèyàn wa tẹ̀ ń bínú torí inú bí àwọn èèyàn. ní a gbọ́dọ̀ play voice note síta. fọ́sọ̀ ti pọ̀. ẹ̀yin èèyàn wa ẹ jèbù ẹ̀. àwọn olùgbẹ́bẹ̀. presidency ní ká fọkàn balẹ̀. ẹ fọkàn balẹ̀. wọ́n ní tó bá ń rojọ́ kiri ó kọ̀ fẹ́ rojọ́ kú mi. ẹ mọ̀ wò bẹ̀. èmi ò lẹ́yìn nígbàgbọ́ bẹ́ẹ̀. èmi gan nígbàgbọ́ bẹ́ẹ̀. wípé bó ṣe sọ́ọ̀yìn èmi ṣe máa rí. bẹ́ẹ̀ náà ṣe rí. bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ní àwọn mọ àwọn èèyàn tí wọn. àwọn èèyàn dẹ̀ mọ̀ àwọn. bẹ́ẹ̀ ni confam. bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n ti jẹ́wọ́ ọmọkọ. wọ́n jẹ́wọ́ ọmọkọ o. a gbọ́dọ̀ fi gbọ́ ẹnu sọ̀rọ̀. intel táwa fẹ́ jẹ́ kí ẹ mọ̀ nísìnyí ni wípé ẹ̀fọ́ kan yìí balẹ̀. mímí kọ́kàn ò ní mì. kò sí ìrànjọ́ ṣẹlẹ̀. mímí kọ́kàn ò ní mì. bẹ́ẹ̀ ni kò sí ìrànjọ́ ṣẹlẹ̀. gbogbo ayé ló ń wò náà bó everybody is watching. anybody tó bá fún ní olórí gbogbo security ilẹ̀ Yorùbá ó máa náwó sí àwọn iṣẹ́ tó ṣe. dáadáa. kò lọ́mọgun kò lẹ́sìpírẹ́ǹsì kò mọṣẹ́ ta ló kọ níṣẹ́ ta ló ṣe kìíní kan hello my mother my father no be how far no be how well. bẹ́ẹ̀ ni how well gangan ni. ká tún sọ pé how far gan Ìgbòho tún kéré. àwògbé inú ayé o. everybody know that na. nígbà tí olóyè Sunday Igboho ń jagun lọ́wọ́ ní Modákẹ́kẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín bólẹ̀ wà. kò tí ì ronú pé òun fẹ́ ṣe ìjàngbara àbí bọ́lẹ̀ bẹ́ẹ̀ jáde. àìjànàkú kọjá mo rí nǹkan fìrí. tàbá rí erin kánà rí erin. bẹ́ẹ̀ni Ìgbòho kúrò ní wọ́n ní wọ́n ní. àwọn kúrò wọ́n ní wọ́n pé o. èmi máa gbé sí di sọ bẹ́ẹ̀. èmi bí ẹbí ti sọ bẹ́ẹ̀. Ìgbòho kúrò ní ìfẹnuṣe. àkílẹ̀ sọ ìgbẹ́nujẹ́ kẹ̀. Ìgbòho kúrò ní ìfẹ́ yíya ẹran sọ́bẹ̀. ẹ̀rí pàwọ́ tá à ń tẹ̀lé Ìgbòho kàkàkà jí sí à ń pọ̀ sí. bẹ́ẹ̀ ni a ti máa pọ̀ sí náà. gbègbègbègbè tí èyí. a máa pọ̀ sí náà ni ó sùọ̀. kò sọ Áfíríkà máa pọ̀ sí. bẹ́ẹ̀ ni. because he is a leader. leader wa ni o 100% is our leader. kí làwọn tó fi mọ leader. leader gbọ́dọ̀ ní self discipline. bẹ́ẹ̀ ni na dandan ni. leader ó gbọ́dọ̀ ní ìtẹ́lọ́rùn. bẹ́ẹ̀ ni. mo fi Ọlọ́run ayé ohun àtàyè fi búra fún yín. tọ́mọ Yorùbá tàbá lose opportunity Ìgbòho a lè má rí ìwé mọ̀. láyé Ọlọ́run já lùsẹ̀. kábọ̀ sí ìbọ̀ sí a lè lose ìwé. láṣẹ ìgbìmọ̀ ìyá mi lùsẹ̀. ó kọjá wọn ni wọ́n ní ó kọjá wẹ́rẹ́wẹ́rẹ́. olóyè Ìgbòho òkú wọn wá ń ṣẹ́. bẹ́ẹ̀ sọ yìí. olóyè Ìgbòho òkú náwọn fẹ́ jẹ lórí security. níbo. ṣùgbọ́n fún àǹfààní àwọn ọmọ Yorùbá. bẹ́ẹ̀ ni àǹfààní wa ní o. ká má fẹ̀mí ara wa ṣòfò. bẹ́ẹ̀ ni ẹni tó bá tọ́ ni ká. ẹ má jẹ́ ká kó ara wa lé ẹni tó máa kó ẹ̀mí wa lé lọ́wọ́ tó máa lọ fún wa gba dọ́là. àfẹ́. bẹ́ẹ̀ ni. ẹni tá fẹ́ ẹni tó máa fara jì. ẹni tó ti ń fara jì bọ̀ tipẹ́tipẹ́ tó dẹ̀ ṣetán láti ṣe. bẹ́ẹ̀ ni òun la fẹ́. ẹni tó yẹ pé kò ní ẹ bá sọ pé tíjọba fòun ní 20 billion. láéláé àti kọ́kọ́ ní 500 billion. bẹ́ẹ̀ ni. ẹni tó máa sọ pé mo rẹ́dí àti wọnú ogún. bẹ́ẹ̀ ni kéde bóyá ìjọba wọn yàn pé ẹ máa lọ òun gan fúnra ẹ̀ yóò ṣáájú. ṣẹ̀ṣẹ̀ ṣé tó bá sẹ́ẹ̀tì tán ṣé àwa Ìgbòho ni wọ́n ló gbòdì. kílẹ̀ sọ àwọn akọ́kọ́ mẹ́ra lẹ̀ kílẹ̀ sọ yìí. ó sùn ọ̀gá ni. ilé àwọn arájà fún. Ìgbòho á ní àníṣó àní lọ. àwọn adájẹ́ mídíà a máa lọ. a lọ kọ̀ǹfà. What are you talking about? Ìgbòho ló sọ̀rọ̀. Ìgbòho sọ lọ́hùn. bẹ́ẹ̀ bọ̀ Ìgbòho ló sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. ẹni tó yẹ fọkàntán ló sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. ẹni tó ṣe tẹ̀lé ló sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni kọ̀ǹfà. ẹni tó máa pọn ní tẹ́sẹ̀ ẹni ò ní wọ́lẹ̀ ló sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni kọ̀ǹfà. ẹni tó jẹ́ pé tí fọ́kọ̀ bó bá wáyé kò nínú òun òun ìdí náà ni. Ìgbòho dì náà ti. sọmọ yẹn lẹ sọ ọmọ mi ni o. kí ló ṣe. ọyẹ sọ. kí ló ṣe tẹ fẹ́ mu. wọ́n á sọ ohun tó fi. kọ̀ǹfà. gbọ́ àwọn kan wà wọ́n máa ti gbọ́ pé ọmọ ọmọọṣẹ́ wọn kan àbí nǹkan kan
bóyá ibi tí ẹ ní bóyá eré ni bóyá fẹ́ congratulate wọn gan ni wọ́n á kọ́ dì náà yẹn lọ wọ́n bẹ̀rù ju lágbájá lọ lágbájá ìbẹ̀rù lòdì lè ṣe ojú wọ́n bẹ̀rù ju lágbájá lọ. ṣé wúyẹ̀ bá dáa gbé àkọ́kọ́ síbù náà. àwọn ọmọ òjò bàbá tá a gọ̀ àwa jẹ mọ̀ pé tó bá fi jẹ́ ìwò sílọ́ìtì ọ̀hún lẹ́yìn ọlọ́run ọwọ́ ìtúlẹ̀ gbogbo àwọn ọmọ Yorùbá wà ìnáwó jẹ́ kó gbé ẹ̀mí tèmi tí mo dẹ̀ mọ̀ pé mi ìléyàn. ẹ̀yin léyàn ìlò léyàn ẹni tó bá dẹ́ ń léyàn ògèdè gbọ́ ẹ̀yìn ẹni tí ò níyà ògèdè gbọ́ ẹ̀yìn torí làwọn ti fi láti fẹ́fẹ́ mi wá sọ́wọ́ Ọlọ́run àti Ìgbòho torí pé èèyàn lọ́lọ́run máa lò Ọlọ́run ní bọ́lẹ̀ ẹni táwa dẹ́ mọ̀ pé tọ́lọ́run bá lò ọkọ̀ wa tá máa sùn tá máa díjú Ìgbòho ni. táàdì aago méjìlá òru. àfẹn tó bá kọ́ fẹ́ hanra ẹ̀ léèmọ̀ Ìgbòho ṣe ṣàgùsì Ìgbòho ṣe pa Ìgbòho ṣe bájà Ìgbòho ṣe alẹ̀mọ̀ Ìgbòho ṣe jálè kan náà. ohun tá a fẹ́ tẹ̀lé Ìgbòho pọ̀ àpátápàrà ni Ìgbòho ta ọkùnrin ogun. bẹ́ẹ̀ni. odidi ìlú odidi orílẹ̀-èdè tí ó gba ayé rí bí èèyàn kan abẹ́rẹ́ Ìgbòho ìyẹn ọkùtì alápàájí wọ́n pápápá kó kù bẹ́ẹ̀ni wọ́n ní yìnyín kó kù kẹ́kọ́mà jẹ́ kó mọ̀. béèyàn bá ní Ìgbòho réyàn yìí àbílẹ̀ sọ yìí gan ni ẹlòmíràn ní sáwọn olè yóò ní sí ẹ̀ bó bá lọ opportunity àti close mọ́ Ìgbòho àti close mọ́ wọn àwọn ọmọkùnrin náà ló mọ̀. bẹ́ẹ̀ni àwọn àsọpẹ́ gidi ńlá náà. tó bá níyàn ń ṣoríire kì í ṣe lébi kì í ṣe oníyà kò sẹ́ tó ń gbowó lọ́wọ́ Ìgbòho nu wa ìfẹ́ ni ìfẹ́ love true love. bẹ́ẹ̀ni mo ti ráfẹ́ true love. bẹ́ẹ̀ni mo wá látọ̀ kan lọ jẹ̀ní ìgbà yìí ó yá ẹ̀wò. máa bí ọmọ kúrò lóhùn. kábíyèsí ló wà bẹ́ẹ̀ kábíyèsí ló wà bẹ́ẹ̀. máa bí bu kábíyèsí tó ṣe lórí máa bẹ́ẹ̀rì à. tí first one fi wà successful. kábíyèsí DSS ká ní mọ́ bẹ́ẹ̀ mo ti rẹ́gísítà kan tó dé mo sọ pé mo rẹ́gísítà. ẹ káàbọ̀ padà sẹ́yìn náà ti ó kúrò ní wọ́n ní àwọn abẹni táwọn à ń sọ̀rọ̀ rẹ̀ ẹ ṣáà ti bẹ́ẹ̀ ẹ ti rí fídíò yẹn àwọn abẹni táwọn à ń sọ̀rọ̀ rẹ̀ olórí tí ò ní ìgbéraga olórí tí ò kì í ṣáàgùn olórí tí ò ní sílò tẹ́ kò máa dógò kó dẹ̀ nìkan ọmọ ìjọba máa fa sùúrù kò tí ẹ̀ níwọ̀n yín gan kò níwọ̀n yín fúnra ẹ̀ ló máa lọ fúnra ẹ̀ ló máa lídìí ogun tó bá nífẹ̀ẹ́ wàá tẹ̀lé bẹ́ẹ̀ni nígbà tó ń lọ sí gbọ̀ngàn abẹ́rẹ́ amọ̀yí àwọn alágbára ta lọ bá wọn ni Sáríù ó ti o Sáríù ó ti o Sáríù ó ti o mo fi Ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ búra mo lẹ́nìkan mo mọ ẹnìkan lọ́rọ̀ Sáríù yẹn tó lọ bá olóyè Sunday Igboho tó ní káwọn fi wọn gbowó lọ́wọ́ àwọn aráàlú òyìnbó abẹ́rẹ́ 2 million kí ló dé káwọn gba 2 million lọ́wọ́ àwọn pípù kan káwọn parọ́ fún wọn káwọn fẹ́ lọ fèsì Sáríù ẹni tí ó wá sọ̀rọ̀ Sáríù ó yá kí tiẹ̀ wá làmọ́lẹ̀ ẹni tó wá fẹjọ́ sun Sáríù tó wá fẹjọ́ sun olóyè Sunday Igboho nípa àwọn Sáríù ẹni ẹ sọ fún wọn èmi wà bẹ́ẹ̀ ó ní àwọn aráàlú òyìnbó yìí ẹ ká gbó lọ́wọ́ wọn ká gbá wọn ká má lọ àlè lọ́bẹ̀ yẹn o ṣùgbọ́n àwọn kọ́ bá parọ́ fún wa àwọn kọ́ bẹ̀ gbowó tí wọ́n ní o olóyè Sunday Igboho dẹ̀ sọ fún wa ó ní ká lé máa yẹn tẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ confam ni wọ́n lé máa yẹn dànù ìdẹ́gídì pé má dán o fún tó wá sọ yìí ibẹ̀ yẹn màá wá lọ tọ́kọ̀ àwọn tó wà lóyìnbó lè balẹ̀ àtàwọn ọmọ Yorùbá tó wà ní olóyè Sunday Igboho fìlọ láì gbà wọ́n kọ́gbọ̀ láì gba 1 naira lọ́wọ́ anybody láì gba 1 kọ́bọ̀ lọ́wọ́ anybody láì gba 20 billion lọ́wọ́ anybody kọ̀ọ̀kan láì ṣe bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ àlàyé kan sọ̀rọ̀ owó. These are some of the qualities of a good leader. táyà àwọn nìyẹn.
kí la tún fẹ́ rí láàrin èèyàn tó kù bẹ́ẹ̀ lọ ẹni tó lóòótọ́ tó ládéhùn ó jẹ́ funú tán ẹni tó láyà bíi kìnìún ẹni tí ò ságun ọ̀sàtì ẹni tí gbogbo ọmọ Yorùbá tún nífẹ̀ẹ́ tá a mọ̀ sí olódodo kí la tún fẹ́ o ẹgbọ́n ṣé kọ́ má gbé fólóyè Ìgbòho mọ́ ṣé kọ́ gbé fẹ́ lòmíì. àfẹ́ òun náà afẹ́ gbé fún. ẹ jẹ́ ká mọ̀ ní comment section. àfẹ́ lòmíì iṣẹ́. ọmọ Yorùbá kó má dàbí ipa àṣọjù wa pọ̀ ẹja àtúnṣáré dókè ọ̀hún. bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa láàólà bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólà Aba bitter tea yóò bá wà yá àjà ìṣòro ara ríro ńkọ́ láàólà bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólà bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólà bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ padà yìí nìyẹn wa nọ́mbà láàólà bitter tea nìyẹn ìwọ tí ọmọkùnrin yẹn bá kéré àtọ̀sí ń dá ẹ̀ láàmú infection ń dá ẹ̀ láàmú ó fẹ́ máa kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ pè nọ́mbà o fẹ́ máa pẹ́ lórí ẹ̀ àná ẹ pè nọ́mbà ìwọ tó máa gbọ́n ìyàwó tí wà lóṣèjú márùn tí wà sáré dà tó ẹ pè nọ́mbà kíákíá nọ́mbà ẹ̀ nìyẹn ẹ sì kí ẹ pè nọ́mbà bẹ́ẹ̀ ni ẹ pè wọ́n dá yín lọ́wọ́ wọn sọ̀yà wọ́n jẹ́ lọ́wọ́ kan ni ibi máa bí ṣe ń ṣe ó ní lọ́wọ́ tó ń bọ̀ ọlápátá ẹ pè wọ́n that is not about that now ọmọ Yorùbá mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ lè ṣe gbọ́dọ̀ mi kẹ́ wò àjọṣe program Ìbíyẹmí family TV bá mi subscribe ẹ̀yin tẹ́ dé nílùú tó máa gbé TV ẹ bá wa subscribe sórí YouTube channel ẹ ṣe gan ni Ìbíyẹmí family TV Ìbíyẹmí TV mo sọ bẹ́ẹ̀ ni tó bá wọ́n sí ìbò tí bá rántí máa kọ líǹkì yẹn síbẹ̀ méjèèjì náà Ìbíyẹmí family TV Ìbíyẹmí TV show ẹyọ kan kẹ́kẹ́ máa lù lè máa sọ fún wọn Ìbíyẹmí TV show ní wà monetize ní gangan Ìbíyẹmí TV show gangan bẹ́ẹ̀ ni that is not about ẹ̀ṣẹ̀ mo dúpọ̀ ní mọ̀gẹ́ máa ṣe bí mo ṣe sọ now ọmọ Yorùbá ó máa ṣe ó máa ṣe àwọn kókó ṣẹlẹ̀ pé tá a bá ń sọ á dàbí àsọ òjò ẹ wo ọ̀rọ̀ tá à ń sọ látàrí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá mi tó bá ń gbọ́ wá ní wọn ò níṣẹ́ àwa níṣẹ́ ẹ jẹ́ ká kí ẹni tó ṣe dáadáa bẹ́ẹ̀ ni o abọ́dọ̀ iṣẹ́ ló mọ ewu bẹ́ẹ̀ ni táwọn ọmọ Yorùbá tó bá jẹ́ pé bá ṣe ń ṣe léṣe tá à ń yin olóyìnbó tá à ń ṣe gbogbo ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ lọ́tí ṣe fáwọn bàbá ńlá bàbá wa ni tí wọ́n fi bí sú wọn àní sí níbi ká láìláì á ti lọ jù báyìí lọ nàá èyí tó bá gbàgbọ́ wọ́n ti bó sọ ẹ̀yìn tó lè jẹ́ ìmọ̀ kọ́mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn bàbá wa láyé àtijọ́ tó bá ṣe dáadáa tán wọ́n máa ń fi bí sú wọn bẹ́ẹ̀ ibi náà fi sú wọn ká àfẹ́jẹ́ títọ̀ yẹn ṣe ni àwọn òṣèlú ẹgbẹ́ òṣèlú làwọn ọmọ Yorùbá ti dúró torí ìṣẹ́lẹ̀ ìgbà tó mú wọn máa yóò padà àmìgbọ́ padà mi ò sọ̀rọ̀ nípa nǹkan míì Ìgbòho-ṣà náà ni di wákàtí Ìgbòho-ṣà náà ni méjì Ìgbòho torí pé lásìkò ti wà yìí lásìkò tèmi wà láyé èmi ò ní sọ́pọ̀tì ọ̀dàlẹ̀ láìláì àbẹ̀ní sọ́pọ̀tì ọ̀dàlẹ̀ mi àwa ò ní sọ́pọ̀tì ọ̀bà yìí jẹ́ láìláì ojoojú tó bá jẹ́ pé àwòrán àgà yìí gbòòwò ká báyìí kílẹ̀ kúkú bá ti ṣẹlẹ̀ láti sú àwọ̀ fún ara wọn àṣọ àwọn náà wọ́n fún gbòòwò ní owó Ìgbòho gbà àkílẹ̀ sọ ẹ̀ wọ́n ọ̀gbà láìláì kan sọ fún ó ìjẹ́ tiẹ̀ pé mọ́kànlá wọ́n ní àfíjí mọ́kànlá ọmọ Yorùbá ni mí
ilé ta àwọn ọ̀rẹ́ nítorí owó láéláé. Buratai ó wà láyé nígbà tí Buhari wọn wá kò sanwó wà ẹ mọ èèyàn tán ókè wọ́n rẹ́ nìkan wá $500 million. abẹ́rẹ́ ni kò lè gbowó reject. wọ́n reject ẹ̀ báwọn. olóyè sọ́ni gbowó ní ìwà Fúlàní mà ó yá kill me. ṣèlú ìgbẹ́gọ̀ kill me. So you think I need money? Do you know me? kí lè sọ yìí. Ìgbòho òòṣà owó bàbá dání. jẹ́ ká mà. Ìgbòho òòṣà owó bàbá. jẹ́ ká mà ni abẹ́rẹ́ gbọ́ ọ̀pọ̀ létí yẹ́yẹ́ àpátápàrà ọkùnrin ogun. ó wà lẹ́bi ẹ̀. kí lè sọ yìí. ìkòkò ti kún kí bàbá tó máa parí kí lè sọ àwọn yẹn mọ̀. ẹ̀yin tẹ́ bá dẹ́ mọ̀ ẹ pè nǹkan tẹ́ bá fẹ́ mọ̀ ẹ pè àjẹkẹ́ mọ̀. nígbà tí àwọn kọ́ bẹ̀rẹ̀ movement táwọn kọ́ lọ bọ́lé ìsọ́nìbò nígbà táwọn olóṣèlú tó bẹ̀rẹ̀ sí ní fowó lọ́wọ́ olóyè ìsọ́nìbò jáde níbi juwájú wa níwájú gbogbo ayé lórí social media wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ̀ wọ́n yàn tẹ́ ẹ̀ ń fowó bẹ́ẹ̀mì tẹ́ bá tún gbé wá bẹ́ẹ̀mì máa tú àṣírí bẹ́ẹ̀ni o ẹlẹ́kìnrin ìgbà bíyà ni wọ́n sá lọ pé táwọn bá wá ẹni máa lè rí àwọn bẹ́ẹ̀ni náà. ó lójú Nigerian politician tó lówó jù gbòó lọ kò sí ó tiẹ̀ lè wà ó lójú ó wà dáadáa àìmọye politician tí ó lè ṣẹ̀wó gbòó ṣùgbọ́n ó lójú kéèyàn lówó lọ́wọ́ tó gbòó lẹ́yìn ó yẹ kí máa jà fún mẹ́kúnnù bàbá mi ò lè ṣe kí lẹ̀ ń sọ yìí. tí bàbá mi bá lè ṣe ni á ti ṣe kí lẹ̀ ń sọ yìí. bàbá mi ò lè ṣe ẹ wá ní ká mọ́ dòdò. òun ló fà táwa ti dúró tó bóyá ohun tó fẹ́ ṣe ohun tó bá gbà a máa ṣe tán it come to a time gbogbo wa ọkàn wa lè pé a ṣetán láti kú. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ gbogbo yìí ni o. bẹ́ẹ̀ni. tíyàn bá kú torí Ìgbòho ó yíyàn kú torí ẹ̀. ó sàn kéèyàn kú bí ọmọ akéde kó kú bí ọmọ ojú lọ Ògún ni ó pa ọmọ ojú. bẹ́ẹ̀ni Ògún ní ọ̀pọ̀ ọmọ ojú Bàtálá ní ọ̀pọ̀ ọba lórí ayé Ṣàngó Èṣù láàlú abánitọ́rùn bá àrídá. bẹ́ẹ̀ni o bẹ̀lẹ́kùn tó rí àwọn bẹ̀lẹ́kùn. ẹlẹ́kùn sẹ́kún láàrin lóye ìṣẹ́jẹ̀. bẹ́ẹ̀ni o abẹ́rẹ́ ọ̀pọ̀ létí yẹ́yẹ́. ẹ wo ọmọ Yorùbá àlè rí Yorùbá yìí. ẹ ṣe gan ni. ẹ bá pín fídíò. ẹ pín kọ́ lọ dáadáa. ẹ jẹ́ kó dé omi lórí ọkọ̀ káàkiri ẹ má gbàgbé o ẹ like ẹ share ẹ comment. kẹ́ ẹ subscribe. kẹ́ ẹ notification button yín ẹ pín fídíò fún gbogbo ọmọ Yorùbá. káàkiri gbogbo àwọn alágbára Yorùbá tẹ bá mọ̀ ẹ pè fún wọn pé presidency ti sọ̀rọ̀ àwọn bàbá wa ti sọ̀rọ̀ ẹ fọkàn wọn balẹ̀. ẹ lọ fọkàn balẹ̀. ẹ má jẹ́ ká jà ẹ má yẹ ká dá wàhálà lẹ̀ ẹ má yẹ ká dógun abẹ́lé lẹ̀. bẹ́ẹ̀ni. kọ́ má gbé gbogbo. àwọn sáré gbé ń gbò. àwọn tó ń para. àwọn sáré gbé ń gbò. ta ló fẹ́ gbé fún tó máa tẹ̀lé. òun náà ni ọlọ́tọ́ sí. kẹ́ ká kó kinní kan kúrò ní kinní kan. ẹ̀kọ́ kọ́là. ní ọ̀tọ̀ tí ẹ̀ nìyẹn ká kéwé kúrò lẹ́kọ̀ọ́ ewé ló kọlà fẹ́ kọ́ ìyẹn tí ẹ̀kọ́ mú fẹ́ sọ ju gbogbo ẹ̀ lọ́sà ẹ bá wa pé kó dé ibi tó yẹ kó dé lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé this is BMA TV show this is Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass bearer for the bad leaders aka mass gloria for the good leaders aka alógún màṣíkà odò àgbéwà ó dàbọ̀ ó dìgbà kan náà.